ó wá dilé bàbá mi ó di láre ó jẹ́ ara ọ̀jọ̀mọ̀ mi dáadáa nílé Raimin Olúfẹ́mi Unstoppable CEO gbogbo House of Giveaway ọlọ́dún ní mọ̀ọ́dún ẹni ọdún bọ́dún bá dé àmọ̀dá akọ bẹ́ẹ̀ lásìmọ̀ tabo bàbá mi Raimin ti sọdún tiẹ̀ láàrin ìwà ẹkú ọdún lónìí èyí náà mo ní ẹkú àṣeyẹ ẹkú orí kadùn lágbọ̀rọ̀ lọ́wọ́n bẹ̀rẹ̀ báyìí lójú owó mọ̀ ń rí òjòjò níṣòwò kọ́mọ́lé nájà kókókó báyìí làárọ̀ támọ́lé ajíbógundé mọ́ gbọ́rọ̀ ẹnu mi làgbáyé lé ọmọ aráàgbèsò òkun pékúndé níyàn ọmọ eléégún okóye a kì í dàgbà ńlẹ̀ ọlọ́jọ́ mọ̀ káàfin lè wú lórílẹ̀ bàbẹ́ ẹ̀yìn ọmọ ajíbógundé làgbáyé lé ọmọ ará ọjọ́ mọ́ agbójú orí ṣe ewu sókè nílé bàbá tó bí yín lọ́mọ ọgọ́gán Raimin ayé oníbọ́ lọ́wọ́ rẹ̀ báyé bá bọ́ lọ́wọ́ ẹni òkè láwò ìlàyé aláwọ̀ àbí Olódùmarè níjókòjú kú láyé ìwà nìkẹ́ elégbèje ìlẹ̀kẹ̀ ló gbé mi débí ó ní wá hàn kí ọ ní wọ́n mọ̀ sí ọ̀n pẹ̀lẹ́ ó ní bàbá tẹ́ kúkú nìyẹn bàbá mi ní adùn ń bá rìn má mọ̀ òṣì ó ládùn bá rìn má mọ̀ yà ó lẹ̀ wá sọdún ọdún yìí kórìjẹ́ ṣe tẹ̀mí sí láṣọ lọ́wọ́n ọba kó sígbà tí ìyẹn lò ó láyé ní báwọn mọ nínú ìnira happy birthday to you bàbá mi gbọ́dún ọdún kan ní láṣọ lọ́wọ́.